jìnnà ló ń ṣe gbá. ọ̀rọ̀ tí ń ṣọgọ́fà ní ìjọ̀rùn o èyí tó ń ṣọgọ́fà náà ló ń ṣe gbá. ọ̀rọ̀ tó ń ṣọgbọ́ adé tó. dídé ta dé lọ́sàn-án tọ̀ ní àpè kórókó márùkù. ó ti dá mi lójú gbogbo ọlọ́. Ladies and gentlemen, let me hear yes àti gbọ́dọ̀ abárí èyí tí mo tún ń gbèdé. Adéyínmí ká olóko. àní dídé ta dé lọ́sàn-án tọ̀ ní àpè kólódò márùdò sẹ́ẹ̀ bá ń gbé òkè. If you wanna see body wonder, you gonna see wonderful. Bọ́ni tó o fẹ́ kọ́ ṣàlàyé ẹ̀ka ayé gbọ́. ẹ ti mọ̀ tó bá ti ń di dédé àkókò yìí kò sétò méjì tó ń gora afẹ́fẹ́ tó ń bá fẹ́fẹ́ wọ̀nyá àjà yé Tùngbà Extra apá kìíní àjà ló lẹ́rù gbókè gbókè gbókè. Àwùrà bí kò ní pa lára. bẹ́ẹ̀ ni irọ́ ni pẹpẹ ń pa gbókè gbókè. Agbóhùn ìyá pẹ̀lú ọmọ ẹ̀ gbogbo ilẹ̀ máa bí wẹ́rẹ́. àtọlẹ̀ dọ́lẹ̀ ó ní báwọn ti àdán gbókè. Lọ́jọ́ ilé ayé tó bá ti dénú ìyá rẹ̀ ló ti bẹ̀rẹ̀ ọ̀tá níní. Bálaboyún báyọ̀ lókèrè. ẹ̀yà ètò yìí ètò wa náà ni Tùngbà Extra apá kìíní níbi tí bàbá mi yẹn ambassador Yunusa Rẹ̀mú Ayénirọ́mọ tí wọ́n máa ń tukọ̀ rẹ̀ ní gbogbo ọjọ́ mẹ́jọ lórí rédíò ìkànnì Tùngbà 100.9 FM níbi tó jẹ́ pé ẹ̀fíìsì òun ni tiwa ẹ ti mọ̀ tí bàbá bá ti sí nílé bàbá ní falo mọ̀nísà wọ́n á jẹ́ ká fi dùn àwọn olólùfẹ́ ètò yìí ó yá lọ délédé mi bá a ṣe ṣe má wọ̀rẹ́ ohun tí a máa fọ́n sínú fèrè tí fèrè máa fún òde lọ fọkàn balẹ̀ gbókè. Tó bímọ mẹ́jọ lápapọ̀ wọn ò kunra mẹ́ anybody. gbogbo ibi tó yẹ ká ẹ yà sí gbogbo ibi tó yẹ ká dé gbogbo ibi tó yẹ ká tọ́ka sí gbogbo ibi tó yẹ ká kán lò lórí ètò yìí lọ́sàn-án tòní gbogbo ẹ̀ pátá la máa dé o tẹ́yìn olólùfẹ́ kànnà yìí tẹ̀sí máa gbádùn ẹ̀ dáadáa torí pé kí ni ohun tá a mú wá lọ́sàn-án yìí gẹ́gẹ́ bí àkòrí tá a fẹ́ fi lára wa lọ́yẹ̀ látòrí abala tẹ́tí gbọ́ tó fi dórí abala àwa ara wa tó fi dórí kò gbọ́dọ̀ bàjẹ́ Tùngbà Extra apá kìíní tá a bá ti ń sọ ẹ ti mọ̀ ọgbọ́n ìmọ̀ òye ó sodo sínú ẹ̀ ọlọ́run ló jẹ́ orí bẹ́ẹ̀ gbẹ̀hùnkè gbẹ̀hùnkè. Báyìí ló yẹ kó o yà sí òyà lé olówó wọ́n gbàgbé ìbọn lọ́hún tó ó dànù ẹ̀ ó ti ṣeun tẹ́nu ó jẹ. bami ní fàlù ìsọ́lù kọ́ ni dákọ̀ ẹ̀nà ìdákọ̀ àmìsà ọláyẹmí àkànní lórúkọ tèm FAP Fàlù for all people the ambassador of progress tó ṣe ọmọ fún ambassador sí baba ambassador ṣètìrì ambassador ti bàbá yẹn ẹja fẹ́ pamọ́ ṣùgbọ́n tèmi ambassador of progress lórí ètò Tùngbà Extra apá kìíní bá a ṣe máa mú kinní ọ̀hún ok ẹja ṣe báyìí abala tẹ́tí gbọ́ òun láti máa bẹ̀rẹ̀ ìrìnàjò yìí gẹ́gẹ́ bí bàmí náà bí wọ́n ti ṣe máa ṣe ní gbogbo ọjọ́ mẹ́jọ láti fún ìgbádùn ẹ̀yin tẹ̀jẹ́ lólùfẹ́ ìkànnì yìí àtẹ̀yìntẹ́ kì í fi ètò Tùngbà Extra apá kìíní tí ẹ̀ kì í fi ṣeré kí lóhun tá a mú wá kí lóhun tá a fi lára wa lọ́yẹ̀ẹ́ kí lóhun tó yẹ kí a tẹ́tí gbọ́ tí a gbọ́dọ̀ fọwọ́ yọ̀bọ̀ kẹ́mú kí nìkan ọ̀hún mò ń bọ̀. ọba lẹ́ńdẹ́ tó ṣàlẹ́ǹdì
ẹnìkan ò bínú rárá mọ́tò bọ̀. kò sọ méjì ju wípé ó ṣeé ṣe kó nà ìyẹ́ sọ́nà méjì. àkọ́kọ́ tábà ti wà nínú oṣù bàbà àwa kan wà á máa ń fẹ́ láti sọ oṣù yẹn lẹ́nu tí kò sì sí kankan tó ní ṣe pẹ̀lú oṣù yẹn torí gbogbo tó lọ ń dá dáadáa ni lóòótọ́ lè kà lápá ibìkan pé bákan lọ́jọ́ ṣe rí o ṣùgbọ́n àdúrà ni ká máa fi yí àwọn ìgbà yẹn padà. ọtí mẹ́nu lé oṣù bàbà èké nínú ẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ ó fẹ́ tẹnu bodò láti wá fẹ́ bọ́ sí pọ̀pọ̀ ṣìnṣìn àti ti wà lẹ́nu ẹ̀ ní pọ̀pọ̀ ṣìnṣìn ayẹyẹ 100 ọdún ó lé ẹyọ kan tí orílẹ̀-èdè Nàìjíríà tí a ti gba òmìnira. ẹ ti mọ̀ tásìkò ọdún bá ti dé àwọn nǹkan oríṣiríṣi la máa ṣẹlẹ̀ àti pé àwọn tó wà lájò àwọn tó wà nílé o oníkàkọ́ máa ṣe pọ̀pọ̀ ṣìnṣìn ṣùgbọ́n èròǹgbà oníkálukú ìpinnu oníkálukú ó máa ṣọ̀tọ̀tọ̀ lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún lásìkò àríyá tó bá wáyé ìpinnu èròǹgbà oníkálukú ó máa ṣọ̀tọ̀tọ̀ ṣùgbọ́n fẹ́ fi dá wa lójú ni wípé ibikíbi tẹ́ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ ìkànnì yìí ìjọba àpapọ̀ ti sọ lánàá látẹnu àwọn iléeṣẹ́ ológun lọ́lọ́kan òjọ̀kan wípé lórí ọ̀rọ̀ ètò ààbò ẹ lọ mọ́kàn balẹ̀ ní pàtàkì jùlọ àwọn iléeṣẹ́ ọlọ́pàá gan wọ́n fi wá lọ́kàn balẹ̀ pé àwọn tó gbangba sùn lọ́yẹ́ nítorí ètò ààbò ní pàtàkì jùlọ lásìkò pọ̀pọ̀ ṣìnṣìn ọdún 100 ọdún lẹ́yọ kan tí a ti gbòmìnira lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ lọ mọ́kàn balẹ̀. èwa ni wọ́n fẹ́ ká tẹ́tí gbọ́n bẹ̀ èmi fẹ́ ká fi etí lẹ́kọ̀ọ́ láti gbọ́n bẹ̀ ló kàn yín gbọ̀ngbọ̀ngbọ̀n ju wípé tá a bá ti rí àwọn ìrìn tó gba ìfurasí àwọn ohun tá a rí lánàá tá a kọ̀kẹ́ fún ẹ̀ lójijì àwọn ilé àkọ́kù tó wà nítòsí wa lágbègbè wa ẹ má jàfi sọ wípé afẹ́gbèsègbòlé tàbí àti rìnrìn tó gba ìfurasí kò sóhun tó burú tá a bá ké sí àwọn agbófinró láti bá wa ṣe kíni bójútó. ẹ má ṣe ìdájọ́ lọ́wọ́ ara yín o bí ẹ wá dẹ́nikẹ́ni ṣe pé àwọn kan wà ọmọ ọlọ́mọ ohun tó ń ṣe tiwọn ló máa fẹ́ láti gbé ẹ wò ó ẹ jẹ́ ká wà ní ojú làlákàn fi ń ṣọrí tó jẹ́ tiwa nìyẹn a ní láti tẹ́tí gbọ́ torí tá a bá ń sunkún Yorùbá ní àmà ríran bẹ́ẹ̀ ni bá a ṣe ń ṣe àríyá pọ̀pọ̀ ṣìnṣìn ẹ jẹ́ àdẹ́júlẹ̀ tá a bá ti rí ohun tó gba ìfurasí tá a bá ti rí ohun tó jẹ́ pé ó ṣeé ṣe kíkíní ìtako ètò ọ̀rọ̀ ààbò yálà dúkìá àwọn ẹ̀mí agbègbè wa kò sóhun tó burú tá a bá ké sí àwọn agbófinró ẹ jẹ́ àtẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ àtẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ ká rí dájú wípé ohun tá à ń sọ fún wa lórí ètò lọ́sàn-án tòní àgbọ̀ ó wọnú àgọ́ ara wa kì í ṣe fún méjì fún àǹfààní ara wa ni mo ń bọ̀. ẹnu ẹ ó ti ṣeun tẹnu ó jẹ bébí kì í gbàgùn dalẹ̀. lódì bá fún mi sí kírù àyíndé o ọlọ́ládé bàrú sáàtì adéyínmí kábàárì wọn dá ọlọ́mbí. ọkàn ní ká bù ṣóṣòṣò ká bù díẹ̀díẹ̀ lábalẹ̀ tẹ́tí gbọ́ ṣíṣe ká tún mẹ́nu débẹ̀ ìṣòro ká sáré lọ sí abala àwarawa ẹ ti mọ̀ lórí ètò yìí tá a bá ń sọ nípa current affairs àwọn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ìyẹn ní orílẹ̀-èdè Nàìjíríà lágbègbè wa láyìíká wa gbogbo ẹ̀ pátápátá òun ni ètò yìí ló gbé kárí tí ó máa ń tọ́ka sí lọ́kàn-ò-jọ̀kan àwọn ọmọ akẹ́kọ̀ọ́ lóòótọ́ wọ́n ṣẹ̀ṣẹ̀ wọlé ìgbésẹ̀ wo làwa òbí gan ń gbé yàtọ̀ sí tòbí lórí ètò ìkẹ́kọ̀ọ́ àṣeyọrí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó ń ṣẹ̀ wọlé àkọ́kọ́ lórí ètò ààbò ìkejì lórí ètò tó jẹ́ pé yóò mú àwọn ọmọ iṣẹ́ àṣeyege nílé ẹ̀kọ́ torí ọ ní àwọn oníṣègùn ìbílẹ̀ babaláwo inú ò ní dùn títí kó dífá fún yàn kó tún fowó ara ẹ̀ ra ohun ètùtù owó ẹbọ láyé kò lè fowó ẹ̀ ra ohun ẹbọ kò rọrùn àti pé kò ó sì ẹ̀ṣòro díẹ̀ kí olùkọ́ tún máa pèsè ìwé bírò ohun táwọn ọmọ akẹ́kọ̀ọ́ nílò ojúṣe àwọn òbí ni ìgbésẹ̀ wo gan làwọn òbí gan ń gbé láti lè rí pé amúkóríyá báwọn ọmọ yìí bá olùkọ́
láti rí i pé àwọn ọmọ yìí ṣàṣeyege nílé ẹ̀kọ́ wo làwọn gan fi ń kọ́ wọn lé abala warawa ó ti kàn wọ́n kàn egun ló kàn èmi náà gun ń bọ̀. jẹun lálẹ́ ilẹ̀ já ẹnì kọ́kọ́ orí mi nísìnyí tọ́lọ́hún ọba wò mí dàgbà bí mo lè jẹun lẹ́ẹ̀mẹ́ta àjẹkánú ẹni bá gbé kí n máa jáyé mi Àyìndé jẹ́sọ̀rọ̀ yín dọ́bọ̀ kó ní ẹ̀rí jẹ́sọ̀rọ̀ yín bí sáàkì ọba ẹja o jẹ́sọ̀rọ̀ yín dà kúrakúdà tọ́lọ́yìnbó ń pè ní kọ́kọ́dà ìlágbára ọlọ́run o lágbára aláwùrà bí ó jẹ́ yín máa yé. mo ní ẹnìkan sọ ń bí mo ní ebi tó a ti bá lára ọṣẹ òun kó nǹkan ti dọṣẹ bíbà ni ẹ ṣe lọ mo rán mi rí mò ń jọ ní àbí bàbá ṣe ń ṣe ni wọn pé a máa bọ́ ọmọ ní sọ ìwúrẹ́ kó yára sọ àgùntàn lọ jẹ̀bi ọmọ bàbá ní bàbá jẹ. ẹ wo pàṣẹ bá kíná òun bọ̀ abala warawa tó jẹ́ pé ó jẹ́ abala kejì lórí ètò Tùngbá Extra a sọ wípé àwa òbí ìgbésẹ̀ wo gan là ń gbé yàtọ̀ sí àwọn olùkọ́ fún àṣeyọrí àwọn ọmọ wa tó wà nílé ẹ̀kọ́ láti rí pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ wa wọ́n ṣàṣeyege nílé ẹ̀kọ́ láti lè rí wípé èròǹgbà wa lórí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí ó wá sí ìmúṣẹ ní pàtàkì jùlọ fún ọjọ́ ọ̀la rere àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí yàtọ̀ ìbéèrè ni o ká máa dáhùn nínú ara wa torí pé kí ni gbogbo wa tá à ń gbọ́ pátápátá mọ̀ pé òbí lọ́pọ̀lọpọ̀ wa a níyàtọ̀ sí àwọn olùkọ́ àwa fúnra wa ìgbésẹ̀ wo là ń gbé torí kó tó kan ẹ̀kọ́ òde ẹ̀kọ́ lé ló ṣáájú kó tó di wípé àwọn ọmọdé lé ẹ̀kọ́ a ti máa kọ́kọ́ kọ́ wọn náà àwọn kọ̀ọ̀kan lè tó máa ṣàmúlò ẹ̀ tó wá padà délé ẹ̀kọ́ ẹ̀yin àgbàlẹ̀ pálówì ẹni lé báyìí la ti ń kẹ̀ṣọ́ ròde tọmọ bá mọ́ tónítóní ilé ló ti ṣètò mọ́tótó yẹn kì í ṣe ilé ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́mọ́lé ọ̀tọ̀ àwọn ìgbésẹ̀ tó yẹ ká gbé gẹ́gẹ́ bí òbí ọ̀tọ̀ táwọn olùkọ́ ọ̀tọ̀ láṣẹ wọn sọ wípé yàtọ̀ sí tèyí tó jẹ́ táwọn olùkọ́ àwa fúnra wa ìgbésẹ̀ wo là ń gbé láti ran ètò ìkẹ́kọ̀ọ́ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ yìí lọ́wọ́ ọ̀ṣẹ̀ wọlé ni ẹ̀yin òṣèyìn òṣì dáhùn dúró sílé ṣá wàá máa lọ ìgbàkúgbà ló lè darapọ̀ irọ́ àsìkò ara là ń búra kódà tọmọ bá mọ̀wé dáadáa tó bá fi lè pa ọ̀sẹ̀ kan jẹta ó kásẹ̀ náà síjọ́ méjì mẹ́ta tó bá pa jẹ lásán ó máa yọ ọ́lẹ̀ lásìkò ìdánwò bí ó ṣeé ṣe kó jẹ́ wípé ibi tó ti máa yọ ìbéèrè kó jẹ́ ibi tó jẹ́ wípé ọjọ́ tó ti wá ló ti máa yọ báwo ló ṣe máa ṣàṣeyọrí báwo ló ṣe máa gbà tó sì ń bẹ̀ kò gbà láàyè kò gbà ṣe àmúrelé kò kẹ́kọ̀ọ́ lórí ẹ̀ kò ní òye tó lórí ẹ̀ àwa ń fi ọjọ́ ọ̀la yẹn tó bá di ọjọ́ ọ̀la yẹn àwa fi ń tàfàlà irọ́ o kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àdídájú wípé ojúṣe wa lónìí àwọn ọmọ ẹ̀ ní pàtàkì jùlọ àwọn tó ń wà nílé ẹ̀kọ́ àwọn òbí kò gbọ́dọ̀ mẹ́hẹ̀ la ṣe ń bi wá lérè wípé yàtọ̀ sí tàwọn olùkọ́ àwa tá a jẹ́ òbí ìgbésẹ̀ wo lẹ́rù pé ó yẹ ká gbé ó ṣeé ṣe ká fún àwọn ará ilé láǹfààní tá a bá ti ṣí òpó sílẹ̀ wọ́n lè sọ méjì mẹ́ta ìyẹn sí ọ̀rọ̀ yìí kó tó di pa bọ́ sí abala tó kàn mọ́ bọ̀. ní náírà mẹ́fà lọ́jọ́ ìjọsí ìyẹn nǹkan lé tó bá dẹni tó ń fún ní náírà mẹ́ta tó lọ́wọ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ ayé a máa bínú wọ́n gbàgbé pohun ló ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí kò sórúkọ sọ onígbè tọ̀hún wọ́n sọ fáwọn lásán báńkà wọ́n lè lóní tọ̀hún self-center.
bẹ́ẹ̀ni kò sórúkọ tó lè pe tàn án máa wá wí káàkiri kọ́ ló ń ṣàánú lórí ètò Tungba Extra níbi tí bàmí ambassador Yunusa Aremu Ayénirọ́mọ tó jẹ́ pé wọ́n jẹ́ atọ́kùn fún orí ẹ̀ láṣìwà lórí ìkànnì Tungba 100.9 FM ẹ̀já dókè lọ́hùn ká lọ sílé ajé tá a bá padà dé ètò ń tẹ̀síwájú. kó lórí ètò yìí gbogbo iléeṣẹ́ pátá àtẹ̀yìn afẹ́nifẹ́re tẹ̀ ń bá wa dòwò pọ̀ tẹ́nífẹ̀ẹ́ ètò Tungba Extra tí bàmí ambassador Yunusa Aremu tí wọ́n máa ń tukọ̀ rẹ̀ ẹjẹ́ àṣebáyé kábọ̀ sí abala producer mi ní ká gba ìpè yẹn lẹ́ẹ̀kan náà pé onúkálùkù a máa sọ ojú ìwòye tiẹ̀ lórí tí a béèrè pé ìgbésẹ̀ wo gan ló yẹ ká gbé yàtọ̀ sáwọn olùkọ́ fún àṣeyọrí àwọn ọmọ akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ kábọ̀ sábàlá kò gbọ́dọ̀ bàjẹ́ ọ̀nì igi gogoro má gùn lójú òkè láti ń lọ àti pé ohun tí yóò bá fẹ́ kó bàjẹ́ èèyàn ń bójútó ni. àwọn tó ń ṣe àpínká iná ẹ̀lẹ́tíríkì iná tá à ń lò a tún gbọ́ báyìí wọ́n ní orí ìwé méjì bíìlì méjì la máa sanwó sí àwọn fúnra ló sọ o ẹ dẹ̀ mọ̀ pé tí ẹnikẹ́ni bá fẹ́ kéde ní ìpínlẹ̀ Èkó tó bá ti jẹ́ látọ̀dọ̀ ìjọba ẹ gbọ́ lórúkọ ìjọba látọ̀dọ̀ ìjọba fúnra ẹ̀gbọ́n náà gbọ́ pé ó kéde ẹ̀ ṣùgbọ́n nísìnyìí ṣé àwọn àjọ ìfúnra wọn lọ́kẹ́dẹ́ àti ìgbọ́ látọ̀dọ̀ ìjọba àwọn gbèsè bá là ń gbé o òkè ọ̀nà bá là tún fẹ́ gbé gbà o fẹ́yìn aráàlú kó ba lè rọ̀ yìí lọ́rùn o ètò báyìí la ṣe o fún ìdí báyìí o òun la ṣe gbé ìgbésẹ̀ la ṣe ṣètò báyìí ṣùgbọ́n a wá ń gbọ́ látẹnu àwọn tó jẹ́ àwọn àjọ apínná ọba ká PHCN wọ́n ní orí bíìlì méjì la máa san sí pẹ̀lú bóun gbogbo ṣe rí lákòókò yìí àní kò rí bẹ́ẹ̀ o àní bẹ́ẹ̀ lórí o ṣùgbọ́n tá à ń lọ ni wípé ó ṣe jẹ́ bíìlì méjì láì ṣe wípé ìjọba fúnra rẹ̀ ló kéde kó má bàa bàjẹ́ kí kó má bàa tún di wípé à ń nira wa lára láti tẹ̀lé ké gbàjarè ẹ̀ síta báyìí lágbára kò gbọ́dọ̀ bàjẹ́ ẹ sì mọ̀ ohun tó jẹ́ pé tó bá ti kàn yín ó máa kàn mí tí kò ní kàn a gbọ́dọ̀ jọ bójútó kó má bàa bàjẹ́ èyí tíjọba gbọ́dọ̀ bójútó èyí táwọn aráàlú gbọ́dọ̀ bójútó èyí tó kàn àwọn àjọ àwọn ẹ̀ka òjẹ̀ka iléeṣẹ́ kọ̀ọ̀kan èyí tó kàn oníkálukú tá a gbọ́dọ̀ jọ bójútó òun la ṣe mú wa lọ́sàn-án tòní àwọn PHCN àárọ̀ yìí ni o ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fún ìjọba láàyè
ẹ jẹ́ ká máa gbọ́ látẹnu ìjọba bí gbogbo bá ṣe ń lọ wọ́n máa ní báyìí bíìlì méjì ọ̀tọ̀ọ̀tọ̀ la máa san owó sí ìyẹn owó ná báwo ló ṣe jẹ́ lágbára kò gbọ́dọ̀ bàjẹ́ kí ló ń ta fẹ́ mú jáde ń bẹ̀ mò ń bọ̀. ó wá rí ilé àwòsí fìlà yìí. èmi náà wò ó bó ṣe ń dán gbèrè bíi díngí ọ̀dà tí wọ́n. gbogbo èèyàn ló panupọ̀ pé kò láfiwé. àwọn kan ṣẹ̀ tí ń sọ lábẹ́lẹ̀ mọ̀ ń gbọ́ falo ohun tí bàbá fi ṣe ẹlẹ́nu yìí ọ̀rọ̀ mà ní àwọn kan náà ti ń experience. ṣe báyìí fún àwọn tó bá ti ní experience ẹ̀ tó pé ìkíní tá à ń sọ yìí o ẹ̀yin tí ń rí fìrìfìrì ẹ̀ lápá ọ̀dọ̀ tiyín ẹ láǹfààní láti pè wọlé sórí 081 àníkẹ́ bú ẹnikẹ́ni o àwọn náà ti ní experience ẹ̀ lápá ọ̀dọ̀ wa kódà báyìí nígbésẹ̀ táwọn náà gbé lórí ẹ̀ 081 1305 1009 081 1305 1009 tàbí 080 56131009 ní nọ́mbà tí ẹ lè fi bá wa dá tí a bá ti ní experience ẹ ẹ̀dẹ̀ má gbàgbé béèrè àkọ́kọ́ wípé yàtọ̀ sí àwọn olùkọ́ ìgbésẹ̀ olè ẹ̀ka wà gan gbé fún àṣeyọrí àwọn akẹ́kọ̀ọ́ wa. Hello somebody. Hello. ẹ mà káàsán. ẹ káàárọ̀ olóòtú o. ẹ sà orúkọ ẹ̀ ń tẹ́tí pé wa. orúkọ mi ni Mr. Fúnmiláyọ̀ Bámidélé látọgbà Òkèèrà. láti ọgbà Òkèèrà bàbá òun lànà sáfẹ́fẹ́ yìí ẹ̀fẹ́ sọ síbẹ̀. Sherry, èmi ti ní experience ẹ̀ dáadáa ó tẹ̀sí pé ní àdúrà mò ń gbà. experience wo lẹ ti ní sà. all right ní Ìrẹ́pọ̀ bẹ́ẹ̀ni mo gbé ní ọgbà Òkèèrà. ìgbà tí mo máa dé ilé yẹn bíìlì kan ni wọ́n mú wá fún òkè just one story building ni o. bíìlì kan ni wọ́n mú wá ìgbà tó yá ni wọ́n ṣí ẹ̀ bíìlì yẹn I'm talking of 3-4 years ago. wọ́n wá ṣí ẹ̀ bíìlì yẹn wọ́n ní tòkè ọ̀tọ̀ ìsàlẹ̀ ọ̀tọ̀. so now wọ́n bá mú 57,000 wá fókè wọ́n á mú 57,000 wá fún sàlẹ̀. ní ilé kan ni o kò ju 8 tenants lọ́sàlẹ̀ òkè tó 3 tenants lásán ni wọ́n mú wá. ìgbà tó wọ́n kọ́ yá wọ́n kọ́ mú bíi 10,000 wá nígbà tí wọ́n kọ́ kó débẹ̀ torí mo kó débẹ̀ ìtọ́dún kẹrin lélẹ̀ wọ́n á mú 10,000 wá fún sàlẹ̀ wọ́n á mú 10,000 wá fókè ìgbà tó yá wọ́n tún sí 15 ìgbà tó yá wọ́n sí 20 ìgbà tó yá tó 5 ìgbà tó yá nǹkan tó tẹ̀ wọ́n ní láti ẹ̀ náà mú wá. Hello sir. ìgbà tí wọ́n máa mú 57 wá fún. Hello sir. Yes sir. ohun tí ẹ gbìyànjú àtọ ni pé ẹ̀yin náà ti ní experience ẹ pé bẹ́ẹ̀ lórí dáadáa ok ẹ̀ẹ́dẹ́ka tó gbọ́ lẹ́nu ẹlòmíì ẹ̀ẹ́dẹ́ka tó gbọ́ látọ̀dọ̀ ẹlòmíì ẹ̀ẹ́dẹ́ka tó gbọ́ 08113051009 hello 08056131009 hello ẹ mà káàsán orúkọ yẹn àtẹ̀tí ń pè wá hello hello ẹ bá wa kúrò níbi tí rédíò yín wà etí òwìgbì jí lẹ́ẹ̀kan náà hello somebody ẹ mà káàsán orúkọ yẹn àtẹ̀tí ń pè wá sá ọlọ́run bá ló ń tó. láti. ok sir ẹ bá wa dá sí i ṣé iná ti ní experience. alákọ̀ọ́kọ́ nípa ti ọ̀rọ̀ àwọn ọmọ wa tó lọ sílé ẹ̀kọ́. bẹ́ẹ̀ni.
Gẹ́gẹ́ ṣe ó ṣe pàtàkì káwa òbí náà ó nípa tó ẹ̀ka fún. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ because some of training náà ilé ló ti máa ń bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni sà. Last week mo lọ sí parents forum meeting ọmọ mi. Àwọn teachers wọ́n mention something of this nature. Ọmọ school mi wà ní school kò ní common exercise book. Imagine. Ó dẹ̀ wá ní school. Imagine. Okay, now the funny thing, somebody near Aro, somebody want this week. After the school, we are something after 89. Ìyá wa máa jẹ oúnjẹ lọ́ba pàṣẹ ìfọ̀ afọ́mọ. Ṣé oúnjẹ lọ́ba wá jẹ ní school? Kò sí ìwé. Aṣọ school ọmọ kan ibi kan ti ya àti ìlà tuntun fọ́mọ problem. Ìpọ́nwó lè raṣọ àti ẹjọ́ bá báwo bí sọ̀rọ̀. Ọ ti ń gbọ́ yóò bí lẹ́yìn náà ọ ti ń gbọ́. Ìkejì yẹn ń kọ́ sà ṣé iná ti experience yẹ. Secondly, lórí àwọn ti di NEPA Bẹ́ẹ̀ni. Nàìjíríà a ti mọ̀ pé ìjọba ti wá sí òun là ń gbọ́. Ìjọba kẹ̀kẹ́ bá wa rọ̀ ìjọba kọ́kọ́ ọ̀rọ̀ dáadáa kó bá jẹ́ kó tó máa ní wá lára. Wọ́n ti gbọ́ ẹ ṣe. Ìjọba ti ń dì lára àwọn aráàlú náà á fẹ́ kọjú ìjà sí wọn. ẹ ṣe bàbá wa inú mi sẹ dùn mí tó kọ́kọ́ mẹ́nu bá yẹn lórí ojúṣe àwa òbí yàtọ̀ sáwọn olùkọ́ nílé ẹ̀kọ́ ẹ jáde ẹ̀ka ìpolówó ọjà ń bọ̀. Ó wá rí ilé àwòṣí fìlà yìí. èmi náà wò ó. Hello, somebody. Hello. Ẹ mà káàsán. Yes ma. Láti Ìkòròdú ẹ bá a dá sí. Hello. Ya ọkọ nìkan àwọn kí wọn láti Ìkòròdú. Ohun tá à ń gbìyànjú àti sọ̀rọ̀ yìí kò yẹ ní kí n pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí. Hello, somebody. Hello. Hello ma, màámi dáadáa. Aláyẹmí Àkàndé ẹ̀kú ètò. Ọlọ́run ló ń tò ó. Làákàrẹ̀ yóò ní dàrú o. Àmì orúkọ yín. Ẹ̀ẹ́dínní Ajísafẹ́ ló pè láti ìlú Òdìjọ. Bàmí kò ní rẹ̀yìn ńlá ṣe Èdùmàrè. Àmì náà yàrá o. Bàbá yé mi lọ́mọ sọ o. Bàbá mi dáadáa ń wà lálàáfíà ara. Ẹ bá wa kí wọn. Wọ́n ń gbọ́ bẹ̀ ṣe ń kí wọn yẹn ó ń gbọ́. Àríkà kí yín ni ẹ̀kú ètò. Ẹ ṣe. Ohun tá à ń gbìyànjú àti sọ rèé a ní yàtọ̀ sí àwọn olùkọ́ àwa òbí ìgbésẹ̀ wo ló yẹ ká gbé fún àṣeyọrí fún ètò ẹ̀kọ́ tó yọrantí àwọn ọmọ wa. Ìkejì a sọ nípa owó náà àwọn apínà ọba ká bíìlì tí ń di méjì bá ti sanwó ẹ sọ bí bàbá ṣe tó pèlè kan yẹn láti ọgbọ̀n ní òkèèrà lọ́hùn wọ́n dé ilé olókè méjì àwọn kan tókè àwọn kan sàlẹ̀ wáyà kan dẹ̀ ló wọlé méjèèjì wọ́n ní àwọn tí experience ẹni sìn yìí wọ́n nílẹ̀ títa sí. ok ẹ jẹ́ sáré lọ àkókò yìí kí n tó pẹ́ lọ́wọ́ iléeṣẹ́ tí wọ́n fún wa ní iléeṣẹ́ Precious Paint
1214 nọ́mbà bàmí ambassador Yunusa Remo Ayénirọ́mọ nìyẹn lẹ́ẹ̀kan sí 080 3325 1214 tí bá fẹ́ bá bàbá sọ nkóhun àbí fẹ́ bá wọn polówó ọjà ẹ pé wọ́n lọ́wọ́ gan ni wọ́n máa gbé títí wá dijọ́ mẹ́jọ tá a máa pàdé mo dúpẹ́ lẹ́ẹ̀kan sí lọ́ọ́ bàmí ambassador Yunusa Remo Ayénirọ́mọ fún àǹfààní àtọ̀rọ̀ fẹ́ tẹ fún mi láti wá délédé yín lágbára Ọlọ́run ẹni dàgbà òṣì láṣẹ Èdùmàrè Ọlọ́run bá tì ní mi Kẹ́mi Ọ̀jẹ̀dìran òun náà ń délé fún Hajji Amidat Adédoyin Adélé náà ni Sodiq òun náà délé kábíyèsí Ọlọ́run òun ló bójú tó fúnra rẹ̀ dáadáa ni thank you very much kámẹ́rà méjì ló ṣe gbèsè mi nìkan wájú mo níwọ̀ Ọlọ́run má ṣe gìlàgìlà fún mi dẹ́rù bá mi ni mo wúra mi lọ́nà méjì lẹ́ẹ̀kan ṣoṣo àrà náà ni lágbára Ọlọ́run àrà ò ní kú sínú gbogbo wa láṣẹ Èdùmàrè túnbọ̀ extra apá kìíní mi tó máa tẹnu bodò sí rèé títí dijọ́ mẹ́jọ tá a lò lọ fún àtìpàdé lẹ́ẹ̀kan sí 08033 251214 nọ́mbà bá mi ambassador Yunusa Remo Ayénirọ́mọ nìyẹn títí dijọ́ mẹ́jọ Ọláyẹmí Àkàndé lórúkọ tèmi ire o. ọmọ ẹgbẹ́ barista àtúndé.